APC sọ̀kòrọ̀ sẹ́gbẹ́ agbẹjọ́rò, wọ́n ní ọ̀rọ̀ tí kò kàn wọ́n ni wọ́n ń dá sí. Ẹgbẹ́ All Progressives Congress nípínlẹ̀ Ọ̀ṣun ti bu ẹnu àtẹ́ lu àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè yìí, Nigeria Bar Association (NBA), fún bí wọ́n ṣe sọ pé kíjọba àpapọ̀ yọ̀ǹda owó tó jẹ́ ti àwọn ìjọba ìbílẹ̀ lọ́sùn. Ṣebí láti oṣù mẹ́fà sẹ́yìn níjọba àpapọ̀ ti di ọwọ́ mọ́ owó tó tọ́ sí àwọn ìjọba ìbílẹ̀ káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun látàrí rògbòdìyàn tó ń lọ lọ́wọ́ láàrin ẹgbẹ́ PDP àti APC lórí ọ̀rọ̀ ẹni tó jẹ́ ojúlówó adarí ní káńsù. Ìdí nìyí tí adarí ẹgbẹ́ àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè yìí fi kọ lẹ́tà sí amòfin àgbà ní Nàìjíríà lọ́jọ́ Wẹ́sídẹ̀ẹ́ tó kọjá pé kí ìjọba àpapọ̀ yọ̀ǹda owó náà. Ṣùgbọ́n alága ẹgbẹ́ òṣèlú APC lọ́sùn Sọ̀kò Tajudeen Lawal sọ pé ìdójútì ńlá ló jẹ́. Ó sì bani lọ́kàn jẹ́ pé àwọn agbẹjọ́rò tó yẹ kí wọ́n jẹ́ òpómúléró ìjọba tiwantiwa tó kórìíra ìyànjẹ ni wọ́n ń dá sí nǹkan tí kò kàn wọ́n. Ó ní ìgbésẹ̀ tí wọ́n gbé náà fi hàn pé NBA orílẹ̀-èdè yìí ti gbọ̀jẹ̀gẹ́, eléyìí tó mú nira fún wọn láti sọ òtítọ́ lórí wàhálà tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ lórí ọ̀rọ̀ owó náà nípínlẹ̀ Ọ̀ṣun. Lawal ṣàlàyé pé ẹgbẹ́ àwọn agbẹjọ́rò tí kò sọ nǹkan kan lórí ikú gbígbóná tí wọ́n fi pa alága káńsù Ìrèwọlé nípínlẹ̀ Ọ̀ṣun Rẹ̀mí Abbas ló wá rọrùn fún wọn láti sọ pé kí ìjọba àpapọ̀ kó owó káńsù lé àwọn alága ẹgbẹ́ PDP lọ́wọ́ lòdì sí ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn nílùú Àkúrẹ́ lórí ọ̀rọ̀ náà. Lawal sọ pé ẹgbẹ́ àwọn agbẹjọ́rò ti sọ ara wọn di irinṣẹ́ táwọn kan ń lò láti parọ́ káàkiri lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ilé-ẹjọ́, eléyìí tó sì bani lọ́kàn jẹ́ púpọ̀.